Between Ooni of Ife and Alaafin of Oyo, who is more superior? This question has been begging for answers for a long time. Now, lórí àwọn recent videos tá à ń rí nígbà tí Ooni of Ife, Ọba Ogunwusi, tí wọ́n lọ kí the new Alaafin of Oyo, Ọba Hakeem Owóadé. Nínú fídíò tá a rí wípé Alaafin on jókòó, wọ́n nawọ́ kí Ooni of Ife báyìí ni. And that video has generated a lot of controversies. Èmi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, yeah, I have my own knowledge about the history of Yoruba. Níwọ̀nba tí mo mọ̀. But very important thing tí mo fẹ́ sọ gangan ni pé tí ọmọ ò bá bá ìtàn, á bá àrọ́bá. Àrọ́bá dẹ̀ ni bàbá ìtàn. So on the topic, on that question that who is more powerful, who is more superior between the Ooni of Ife and Alaafin of Oyo, story oríṣiríṣi according to different findings, àti Wikipedia ni, àti encyclopedia ni, àti àwọn professors àtàwọn àwọn professional thesis tí àwọn èèyàn tó mọ̀ nípa Yoruba tradition, Yoruba history tí wọ́n ti sọ. This is my own submission. Torí pé mo sọ lẹ́ẹ̀kan, ìtàn èèyàn gbọ́dọ̀ ìtàn ẹ ló máa sọ orí èèyàn tó jẹ́. If you do not have a genesis, o lè ní revelation. Orísun ẹ o gbọ́dọ̀ mọ̀ as ọmọ Yorùbá. So now, nínú fídíò yìí lénìí, mo fẹ́ jẹ́ kí nǹkan kan yé yín. Oòduà, ọmọ kan ni Oòduà bí. Gbogbo findings pátá, gbogbo history pátá, ó agree. Gbogbo research pátá, ó agree wípé ọmọ kan ni Oòduà bí. Oòduà dẹ̀ ni bàbá Yorùbá. Now, orúkọ ọmọ tí Oòduà bí yìí, Ọ̀kànbí ni. Ọ̀kànbí ló wá bùṣe gàdà ló bùṣe gòdò. Òun ló wá bí ọmọ méje. Now, ẹ má get it wrong. Àwọn findings kan sọ wípé ọmọ mẹ́fà ni Ọ̀kànbí bí. Àwọn findings kan tún sọ pé ọmọ mẹ́jọ ni Ọ̀kànbí bí, nítorí àwọn kan sọ wípé àwọn kan gbà wípé ìyàwó ilé Ọ̀kànbí ọmọ méje ló bí. Ìtàn kan sọ pé mẹ́fà ló bí. Màá sọ reason fún yín. Ìtàn kan tún sọ pé ìkan lára àwọn ẹrú ẹ̀ lóbìnrin ó bí ọmọ kan fún. Now, ẹ jẹ́ ká wá wọnú analysis yìí gangan statistically. Now, wọ́n jẹ́ kó yé wa pé ọmọ méje, according to that findings, tó sọ pé ọmọ méje ni Ọ̀kànbí bí òun lélẹ̀. Ẹ máa rí pé Olówu of Òwu, ìkan lára àwọn ọmọ Ọ̀kànbí ni. Onísàbé of Sàbéland, ìkan lára àwọn ọmọ Ọ̀kànbí ni. Onípòpó of Popoland, ìkan lára àwọn ọmọ Ọ̀kànbí ni. Oníbìní of Benin, ìkan lára àwọn ọmọ Ọ̀kànbí ni. Ọ̀ràngún of Ìlá, ìkan lára àwọn ọmọ Ọ̀kànbí ni. Alákétu of Ketuland, ìkan lára àwọn ọmọ Ọ̀kànbí ni. Ọ̀rànmíyàn, according to that finding, Ọ̀rànmíyàn ni last born Ọ̀kànbí. Now, nínú findings ọmọ méje ni Ọ̀kànbí bí yìí, wọ́n dárúkọ Ọ̀rànmíyàn lẹ́ẹ̀mejì. Ọ̀rànmíyàn tó jọba ní ìlú Benin àti Ọ̀rànmíyàn kejì tó dárúkọ lẹ́lẹ́kejì tó jọba ní Ọ̀yọ́, ìyẹn Aláàfin of Ọ̀yọ́. Nǹkan tí findings ti bí yẹn sọ nìyẹn. Findings yẹn wá fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹrúbìnrin tó bímọ fún Ọ̀kànbí, tó bí ọmọ kan fún Ọ̀kànbí, Òwútò, ọmọ Òwútò yìí ni wọ́n sọ pé ẹrúbìnrin yẹn bí fún Ọ̀kànbí tó fi jẹ́ mẹ́jọ. Now, second findings yẹn tí wọ́n sọ pé ọmọ méje ni Ọ̀kànbí bí, kò fi kún kò yọ kúrò. Ìyẹn náà sọ the same thing. The only difference, ìyẹn náà sọ pé Olówu of Òwu, Onísàbẹ́ of Sàbẹ́land, Onípòpó of Popoland, Ọba Oníbìní of Biniland, Oníbìní, then Ọ̀ràngún of Ìlá, Alákétu of Kétu, Ajero of Ajero. Then ó sọ Òwútò yẹn náà
now nínú story yìí, nínú video yìí, máa analyze nǹkan kan lórí question who is more powerful, who is more superior between Ooni of Ife and Alaafin of Oyo. Ṣé gbogbo wa ti mọ̀ pé Ile-Ife is the ancestral home of the Yoruba people. Now, Oòduà lọ́ba Ifẹ̀, Oòduà ó bímọ kan gẹ́gẹ́ bí mo ṣe lọ Ọ̀kànbí. So nǹkan tí mo tọ́ láti sọ ni pé Ọ̀rànmíyàn ni last born Ọ̀kànbí. So Ọ̀rànmíyàn automatically grandchild ló jẹ́ sí Oòduà. Oòduà dẹ̀ ni ọba Ifẹ̀. So now, ìdí nìyẹn táwọn onímọ̀ nínú ìmọ̀ Yorùbá ló fi ń pe Ile-Ife ní ancestral home of the Yoruba people generally. Now, grandchild Oòduà tó jẹ́ Ọ̀rànmíyàn tó lọ tẹ̀dó sí Ọ̀yọ́ tó jẹ́ ọba lọ́yọ́, ìtàn jẹ́ kó yé wa pé ó wà very powerful militarily. Ó wà very powerful nítorí pé lẹ́yìn ìgbà tí Ọ̀kànbí bímọ méje tán tí ẹrúbìnrin ẹ̀ bímọ kan fún, the 7 children were sent out to go and exploit, to go and explore, kán lọ settle ní àwọn ìlú káàkiri. Lẹ fi rí pé gbogbo wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ settle káàkiri. Now, Onísàbé lọ settle sí Sàbé land, Onípòpò lọ settle sí Pòpò land, Ọ̀ràngún lọ settle sí Ìlà, Oníbìní lọ settle sí Bìní, Ajérò lọ settle sí Ajérò, Ọwá Òbòkun lọ settle sí Ìjẹ̀ṣà. Bí story yẹn ṣe lọ nìyẹn. Ìtàn jẹ́ kó yé wa pé ìtàn yẹn ò agree lórí ọwọ́ kan, different findings ni. Ṣé ẹ mọ̀ pé ìtàn àti àrọ́bá they are two different things. Àrọ́bá ni everybody ń bá torí kò sẹ́ni tó wà ń bẹ̀ ńgbà tí gbogbo kìíní yẹn ń ṣẹlẹ̀, but àwọn onímọ̀ they were able to gather all the facts, statistics and figures. Wọ́n gather jọ, wọ́n wá arrive síbì kan. So you can call that àrọ́bá ni everybody ń bá. Then àrọ́bá is very very important because we all have to know our source. A gbọ́dọ̀ mọ origin tí a ti wá. Now ibi tí mò ń bọ̀rọ̀ ẹ lọ gangan ni pé nígbà tí Ọ̀rànmíyàn tó jẹ́ last born, ó wà very very powerful. So over time politically ó strong gan. Òun lẹ ṣe ń rí pé there is always a power tussle between the throne of Ooni of Ife and Alaafin of Oyo. You get me? There is always that tussle, there is always that debate. But let us put that debate to rest in this video by saying Ooni of Ife is the ancestral head of the Yoruba land, of the Yoruba people. Ọ̀rànmíyàn jẹ́ ọba tó wà very powerful militarily. Ẹ máa rí pé politically ó ní agbára gan. Òun lẹ fi rí pé Aláàfin of Ọ̀yọ́, ó máa ń hàdì fún Aláàfin of Ọ̀yọ́ láti bow down fún Ooni of Ife torí pé politically ó wà very powerful, but that does not change the fact that Ooni of Ife, ọba tó bá ti jẹ ní Ilé-Ifẹ̀, Ooni of Ife ó represent a father figure fún gbogbo ọba Yorùbá land ni. But political nítorí mo sọ pé máa yànnà ní ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ for a lot of people tó máa ń dà pọ̀ nítorí pé wọ́n fẹ́ mú argument àti ìjà wáyé, kò kọlura wọn, kíní yóò kọlura wọn. Ọba tó bá ti jẹ Ooni of Ife is a spiritual father to all, is a paramount ruler to all the Yoruba obas in the Yoruba land. Do you get? But ọba tó bá ti jẹ ní Ọ̀yọ́ tó ń pè ní Aláàfin, politically, militarily ó wà very powerful. Ìyàtọ̀ tó wà ń bẹ nìyẹn. So ní generation yẹn bó ṣe rí nìyẹn. Ní generation táwa wà yìí, a lot ti ṣẹlẹ̀. Àwọn politicians wọ́n ti tójú bọ oríṣiríṣi nǹkan. Politics ti change, ó ti reshape story Yorùbá when it comes to who is more powerful. But this is the narrative tí kò ní dájà kankan lẹ̀. Oníkálùkù wọn stand fún nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀. Ooni of Ife, Ọba Ògúnwùsì, stands as the
spiritual father to all Yoruba Obas. Ooni of Ife represent the ancestral figure of the Yoruba people, while the Alaafin of Oyo is the political leader to all the Obas in the Yoruba land. Ṣé rí pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni? So ẹ má jẹ́ ká máa dá múlùmálà ká máa dà pọ̀ as Yoruba people. They are two different things. Àwọn people tá à ń sọ̀rọ̀ yìí, tá à ń sọ̀rọ̀ wọn yìí, wọ́n mọ̀, they know where they stand. Nítorí ẹ̀ lè máa ṣe ń rí pé anybody tó bá jẹ any ọba tó máa ti fi jẹ ní Ilé Ifẹ̀, ẹ máa rí pé his carriage, the way he goes about culturally, traditionally, ó máa ń yàtọ̀ sí appearance any other ọba. Tẹ́ bá wo appearance ẹni ọba tó bá ti jẹ Aláàfin, ẹ máa rí pé wọ́n máa ń ní political structure tó máa wà very solid ju any ọba lọ. Ẹ jẹ́ kí n fi nǹkan kan ṣe example fún yín kẹ́ lè mọ nǹkan tí mo ń try láti sọ. Now, if you look at President Dr. Nnamdi Azikiwe, he was the president of Nigeria, but he was actually a ceremonial president. In the same vein, tẹ́ bá wo Alhaji Tafawa Balewa, he was the prime minister of the Federal Republic of Nigeria. Two different people, two different positions ni. Ceremonial power, òun ni Dr. Nnamdi Azikiwe ní as the president. Alhaji Tafawa Balewa gangan ni prime minister. He wielded that political power. You get? Gbogbo political decisions, òun ló máa make yẹ. So ibi tí ọ̀rọ̀ yẹn, tẹ́ bá tún wo ìlú òyìnbó náà, check out the UK. Ẹ máa rí pé the throne of the Queen Elizabeth she is the ceremonial leader of the United Kingdom and a lot of, territories around them. But the Prime Minister of the United Kingdom holds the political power. Tell me two different things in it. They work together, but they hold two different offices. Now, when it comes to power, gbogbo kíní yìí ó wà nínú trait, wọ́n máa sọ pé ó wà nínú ẹ̀jẹ̀, inú ẹ̀jẹ̀ gbogbo àwọn tó ń jọba yìí ni tradition yìí máa ń wà. Torí ẹ̀ mo yẹ sọ́lẹ̀ kan pé tí ẹ bá wo Ooni of Ife, the way he moves around, ẹ máa rí pé white ni regalia tí Ooni of Ife máa ń sábà wọ aṣọ funfun ni. Even the old entourage, ní rí colour mi but white. So it signifies the connection between the Yoruba people and the Orunmila. That is the religion, you get. But tí ẹ bá wo trait Alaafin of Oyo, ẹ máa rí kò sí bẹ́ẹ̀ ṣe máa ṣe nǹkan tí ẹ ní máa feel the military presence, the military kò kí n gbé bí Nigerian army military ni mò ń sọ o, mò ń sọ the traditional military power. Ẹ máa rí pé ó máa ń wà nínú ẹ̀jẹ̀ àwọn tó jẹ Aláàfin. Lè máa fi làwọn èèyàn máa ṣe ń rò bóyá bàtà Aláàfin ọba Owóadé yìí tí wọ́n jókòó tí wọ́n nawọ́ kí Ooni of Ife, àwọn èèyàn rí as disrespect, but that is just a show of power. Inú ẹ̀jẹ̀ wọn ló máa ń wà. They don't bow down to anybody. Tí ẹ bá wò dáadáa, àwọn èèyàn kàn máa bọ́ sí comment section, wọ́n máa bẹ̀rẹ̀ sí ní máa ja gídígbò, kò kí ń ṣe gídígbò. Everybody need láti mọ ibi tó belong sí. So spiritually, ancestrally, traditionally, culturally, when it comes to Yoruba kingdom, Ooni of Ife is the father of all the Obas, because òun ni ibẹ̀ yẹn gangan ni representation Odùduwà dẹ̀ ni grandpa everybody wọn tó ń jọba lẹ́ni. Ṣé ti get? But at times tíyàn bá bímọ, tíyàn bá tún wá ní ọmọ mi lè wà more powerful when it comes to political power ju bàbá yẹn gan lọ. Ṣé ti get nǹkan tí mo try láti sọ ń sìn? Kíní yìí is not far-fetched. Àyàfi àwọn kan wà tó jẹ́ pé àwọn ọmọ Yorùbá mi wà tó jẹ́ pé wọ́n máa ń they derive pleasure in causing wàhálà.
So even after this analysis, ẹlòmíì tún máa sọ pé who is more powerful? Who is more powerful? Òun ni mo ti sọ fún yín. Who is more powerful between Ooni of Ife and Alaafin of Ọ̀yọ́? Who is more powerful? Mo ti yànnà náà lọ́tọ̀ọ̀tọ̀, kò papọ̀, kò kọlura wọn. Àfiwọ́ tó bá fẹ́ máa gbé kọlura wọn. Àwọn people yìí náà dẹ̀ mọ̀ story, wọ́n mọ̀ ìtàn. Ó lè mọ̀ tán Yorùbá ju ẹni tó jẹ́ Aláàfin of Ọ̀yọ́ lọ. Ó lè mọ̀ tán Yorùbá ju ẹni tó jẹ́ Ooni of Ife lọ. Èwo wà ní tiyín? But nǹkan kan ni mo mọ̀ wípé, see, as a Yoruba person, as a Yoruba people, we have to be united. We have to stay united to move mountain. Gbogbo challenges stand face as Yoruba people. But we have to stay united. If once we are divided, one man enter, we have to stay united to move mountain. Just to get in continue so so when you start bringing a lot of rancor, a lot of power tussles between Ooni of Ife and Alaafin, who is more powerful? Ni mo ti sọ yẹn. Figuratively, Ooni of Ife is the father of all, is a father figure to all Yoruba Obas, while the Alaafin of Ọ̀yọ́ wields more political power militarily, according to that tradition, than any Oba in the whole of Yoruba land. So now the question I'm throwing to you guys is, who is more powerful between Ooni of Ife and Alaafin of Ọ̀yọ́? Who is more superior between Ooni of Ife and Alaafin of Ọ̀yọ́? Now I'm throwing that question to you guys now. I'll be expecting you guys in the comment section. Jeff Owulewa Olajide is my name. Now, I want you to please follow and subscribe to my channel. Subscribe to my channel and smash that notification button. So when my next video is popping up, you'll be the first to see it. Bye. God bless you. Please subscribe to my YouTube channel and press the notification button.